Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ kalẹ́ o gbogbo ilé, mo kí wa pé a kú ọjọ́ ìsinmi òní. A ó ṣe ọ̀pọ̀ ìsinmi láyé àti ní ayé wa o. Mo sì kí gbogbo wa pé a kú ọrọ̀ ìlú. Elédùmarè á mú wa délẹ̀ ìlérí láyọ̀ pẹ̀lú àlàáfíà. A kú bí ìlú ṣe ń lọ lọ́tùn bó ṣe ń lọ lósì. A kú ìmúra ọdún náà bá wa láyọ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé níbikíbi tí ẹ ti ń lóore ọ̀fẹ́ àti àǹfààní láti lè máa gbọ́ ètò yìí ní àṣálẹ́ yìí. A kí wa púpọ̀ pé a kú ìfẹ́ tí a ní sí iléeṣẹ́ Koiki Media. Mo kí bàbá wa olóyè Mọ́jáṣọ́lá Ìgbòho-òòṣà, owó bàbá Dámì, mo kí yín bàbá, kẹ́mi ọlá ògùn. Bákan náà mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, mo kí bàbá, kẹ́mi ọlá ògùn kẹ́pẹ́ o, ọdún ayọ̀ la ó ṣe o. Mo wá kí bàbá wa dáadáa, president Ìfẹ́lódùn, bàbá wa Gani Alágbàlá, mo kí yín, gbogbo ohun tẹ́ ń tò kò ní rọ́ láṣẹ Èdùmàrè. Mo kí ọ̀gá iléeṣẹ́ yìí káàbàtà, ọ̀gá wa Ọláyọmí Kóìkí, mo kí yín fún iṣẹ́ takuntakun, fún oore ọ̀fẹ́ àti àǹfààní èyí tí à ń rí gbà láti iléeṣẹ́ yìí láti lè máa mọ ohun tó ń lọ lọ́tùn àti lósì, pàápàá jùlọ ní gbogbo ibo mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Tí a bá wo ojú amóhùnmáwòrán yìí, ẹ rí i pé a kọ síbẹ̀ pé ìkéde pàtàkì síbẹ̀ lórí lọ́dọ̀ tiyín nínà pé aago 5 ìrọ̀lẹ́ sí aago 7 alẹ́ ní àìsùn ọdún Kérésìmesì tí ń ṣe ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Síbẹ̀ náà lórí níletò tiyín náà, síbẹ̀ lórí lágbègbè yín náà. Eléyìí ó jẹ́ nǹkan kàyéfì fún wa nígbà tí à ń gbọ́ pé ẹ wo ibi tí a bára wa dé, ẹ wo ibi tí àwa ọmọ kóòtù òjíire, ẹ wo ibi tí a bára wa dé lórí kíni irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àìsùn ọdún Kérésì yóò fi wáyé ní aago 5 ìrọ̀lẹ́ títí di aago 7. Tí a bá wo wákàtí tí a fẹ́ fi ṣe àìsùn ọdún Kérésì ní ìlú Ṣakí, ẹ rí i pé láti aago 5, 6, 7 tí ń ṣe wákàtí 2. Wákàtí 2 náà la ó pè náà ni àìsùn ọdún yóò wáyé ní ìlú Ṣakí. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Látàrí àwọn ìwà ìbàjẹ́, àwọn ajínigbé tí ń gbéni láti pani àti láti gba owó lọ́wọ́ ẹni. Àwọn Fúlàní tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbé nípa yìí, òun náà ni ìrìn àjò yìí náà ló fi ń wáyé báyìí. Nígbà tí a sì ń tẹ̀síwájú nínú ìwádìí, a gbọ́ pé láti ìlú Ògbómọ̀ṣọ́ náà ni lẹ́tà àti wáyé sí ìlú Ṣakí, pàápàá jùlọ nígbà tí àwọn aráabí tí wọ́n sì ń sọ pé àwọn sì ń bọ̀ sílùú Ṣakí pẹ̀lú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ ní àkókò àìsùn ọdún Kérésìmesì. Àwọn ọmọ kóòtù òjíire, ẹ rí nǹkan bí, ẹ rí bí abálé ayé wa dé, ẹ rí bí tá a bá dé báyìí. Fúlàní ó sún wa débi pé àìsùn ọdún tí a mọ̀ pé láti ayédáyé alẹ́ náà ni àìsùn ọdún Kérésì. Láti ayédáyé alẹ́ ni àìsùn ọdún January 31 wọ ọdún tuntun. Ṣùgbọ́n ní ọdún ní tí ń ṣe ọdún 2025 tí ó ń kásẹ̀ ńlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, tó bóyá lóòótọ́, bóyá lágbègbè tiyín náà, bóyá bẹ́ẹ̀ náà ló rí, a ò mọ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ló bá rí lágbègbè tiyín náà, ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó yẹ kó rí bẹ́ẹ̀? Ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó yẹ kó rí bẹ́ẹ̀ ní orí ilẹ̀ baba ńlá wa?
lórí ilẹ̀ baba ńlá wa ká ti wá gbọ́ pé àwọn ẹranko ìgbẹ́ wọ́n ń lé àwa ènìyàn wọlé. Àkókò tó yẹ ká ṣe kíni, tó yẹ ká ṣe àjọyọ̀ ọdún, tó yẹ ká yin Ọlọ́run, tó yẹ ká bá Ọlọ́run sọ̀rọ̀, tó jẹ́ pé látayédáyé bí a ṣe ń bá a nìyí. Ṣùgbọ́n tó ní ọdún 2025 yìí, ó ṣe wá láàánú púpọ̀ nígbà tí à ń gbọ́ ìkéde yìí ní àwọn ilé ìjọsìn káàkiri ní ìlú Ṣakí wípé aago 5 ìrọ̀lẹ́ náà ni àìsùn ọdún yóò bẹ̀rẹ̀ tí ó sì parí ní aago 7. Ìdí nìyí tí a fi wá jáde láti lè béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire náà pé ṣé bẹ́ẹ̀ náà ló rí lọ́dọ̀ tiyín náà? Ṣé bó ṣe rí níletò yín leléyìí? Ẹ jẹ́ ká wo ìrìn àjò yìí wò, àwọn ọmọ kóòtù òjíire lórí ilẹ̀ baba ńlá wa. Bàbá mi Ìdòwú Matthew, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ dákun, mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí dáadáa. Pàápàá jùlọ mo fẹ́ kẹ́ bá mi pín sí gbogbo agbọn ìlú tó wà ní ìlú Ṣakí, pàápàá jùlọ ní gbogbo agbègbè Ṣakí àti Ògbómọ̀ṣọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ò tíì gbọ́ ìkéde yìí. Ṣùgbọ́n fún àǹfààní iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep, ẹ bá wa pín sí gbogbo ibi tó yẹ kó dé. Torí fún ètò ààbò náà ni ìgbésẹ̀ yìí náà ló fi wáyé, lórí pé kí ètò ààbò kó lè wáyé náà ni tó kí àwọn ajínigbé kó má bàa jí wa gbé ní ilé ìjọsìn. Ẹ má bínú gbogbo ilé pé ọ̀rọ̀ náà ó pa mí lẹ́rìn torí pé látìgbà tí àwa náà ti délé ayé tí a sì ti gbọ́njú, a ò gbọ́ irú nǹkan báyìí rí. A ò gbọ́ rí wípé ká ṣe àìsùn ọdún ní aago 5 ìrọ̀lẹ́ láì ṣe òru, láì ṣe aago 8, láì ṣe aago 7 sí aago 10. A ti gbọ́ pé tó bá tiẹ̀ wá jẹ́ pé aago 7 sí aago 10, ó mọ̀ tiẹ̀ tún dùn ún gbọ́ létí. Ṣùgbọ́n aago 5 sí aago 7 kí oníkálukú, lẹ́yìn aago 7 kálukú wọlé rẹ̀ kó sì lọ ṣe kíni, kó lọ fi ẹ̀dọ̀ lórí òróǹro. Tó ìbéèrè mi wá rèé sí gbogbo àwọn ọmọ kóòtù òjíire. Ẹ dákun, ṣé báyìí náà la ó ṣe máa bá a lọ? Ṣé bá ó ṣe máa bá a lọ leléyìí? Ẹ jẹ́ á wò ó, àwọn ọmọ tí wọ́n kó nílé ìjọsìn ní Kogi State, àwọn náà ló wà ńbẹ̀ pẹ̀lú ìyà burúkú tí wọ́n fi wọ́n jẹ yìí. Àwọn aráabí tún wá lórí láyà wípé ọdún kérésì tí ó wọlé dé yìí o, gbogbo àwọn ìletò tí wọ́n sì ń kọ̀wé sí ìlú tí wọ́n sì ń kọ̀wé sí pé àwọn sì máa débẹ̀, wọ́n sì ń sọ pé àwọn ṣe àkọlù sí àwọn ìlú wọ̀nyí. Àwa ọmọ Yorùbá, àwa fọwọ́ lẹ́rán, à ń wò, a fọwọ́ lẹ́rán, à ń wò sí ẹyẹ tó bà lórí òrùlé. Ẹ dákun sà, ẹ dákun mà, ṣé ìrìn àjò yìí kò fibì kan fẹ́ẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ wa mọ́? Ẹ̀yin àgbà, ẹ̀yin olóye, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin tí òye yé tí ẹ sì ń wo ṣàásù ọ̀rọ̀, ẹ jọ̀wọ́, ṣé bí a ó ṣe máa bá a lọ leléyìí? A fẹ́ ṣe ọdún tuntun wípé a pé ọdún òmíràn lóríkè èèpẹ̀ tá a lo àkàsọ̀ 1 títí di àkàsọ̀ 12. A wá fẹ́ yin Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún. Ṣùgbọ́n àwọn Fúlàní
wọ́n gbàjọba. Fúlàní gbàjọba. Fúlàní gba orílẹ̀ wa torí pé Fúlàní ti gbàjọba báyìí o. Níwọ̀n ìgbà tí a bá fi lè ń pàṣẹ fún ara wa pé àìsùn ọdún kò ní wáyé ní alẹ́ àìsùn, tó fi jẹ́ pé ọ̀sán, ìrọ̀lẹ́, ojúmọmọ náà ni àìsùn ọdún. Ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nínú ìwé mímọ́ rẹ̀, òun ló ń wá ṣèmúṣẹ yìí o. Ǹjẹ́ ó sì yẹ kó rí bẹ́ẹ̀? Nígbà tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́ rẹ̀ pé nígbà tí òpin ayé bá dé, ohun tí ò ṣẹlẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀. Ọmọ ọdún 12 yóò mọ lóyún, yóò mọ bímọ. Ọmọ ọdún 10 yóò mọ lóyún, yóò mọ bímọ. Ẹ wá wò ó, Boko Haram wọlé tọ̀ wá. A wá yí àìsùn ọdún, a yí i padà sí ìrọ̀lẹ́. Lórí kíni? Lórí pé Fúlàní gbàjọba. Ẹ̀yin olórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀yin gómìnà wa, bàbá wa Tinubu, ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe bá leléyìí? Ẹ̀yin gómìnà wa nípínlẹ̀ kọ̀ọ̀kan, ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe bá rèé? Ẹ̀yin alágbára tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá lẹ̀ Kóòtù Òjíire, ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe bá leléyìí? Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. A wá lè sùn ká sun àsùntagiri ń pamọ́ lórílẹ̀ bàbá wa. A rọ̀ yín, a tún bẹ̀ yín, a ó tún mọ képè yín náà nítorí pé ẹ̀yin náà ni Ọlọ́run sì ṣe kíni, ni Ọlọ́run gbé agbára lé lọ́wọ́. Torí pé agbára sì wà lọ́wọ́ yín, ipò yẹn sì wà lọ́wọ́ yín, ṣùgbọ́n ìbá dára kẹ́ ẹ mọ́ ṣin agbára náà lò, torí pé bẹ́ ẹ bá ṣin agbára náà lò, tí ìbínú Ọlọ́run bá dé, ẹ̀yin gan ò ní lè dúró wò ó. Torí pé ẹ ti ń ṣin agbára lò báyìí, nígbà tí ìran mẹ́ta tó wà ní orílẹ̀-èdè kan, Haúsá, Yíbò, Yorùbá, tó wá jẹ́ pé ìran kan náà ló wá ń jọba lórí ìran méjì tó kù. Ìran méjì tó wá kù ò wá ní access mọ́, wọn ò ní oore ọ̀fẹ́ mọ́. Bẹ́ẹ̀ kan náà wọn ò lè sùn, wọn ò sùn gbádùn mọ́. A wá gbé agbára, a gbé lórí àwọn Fúlàní lọ́wọ́. Fúlàní wá ń pa lọ́tùn, wọ́n wá ń pa lósì. Fúlàní wá ń jí wa gbé, wọ́n wá ń gba ransom lọ́wọ́ wa, wọ́n ń gbowó ribiribi. Ẹ tún wá wò ó, wọ́n tún wá bá a débi pé àwọn ọmọ kéékèèké náà ló tún kù nísìn tí wọ́n tún ń gbé. Àwọn ọjọ́ ọ̀la wa, àwọn ọjọ́ ọ̀la náà ni wọ́n tún ṣe kíni, náà ni wọ́n tún ń gbé báyìí. Eléyìí ó jẹ́ nǹkan tí ó yani lẹ́nu, tó ṣe wá láàánú púpọ̀ pé irú ìrìn àjò báyìí kò yẹ kó máa wáyé nílẹ̀ Kóòtù Òjíire. A wá rọ gbogbo ẹ̀yin agbófinró wa pátápátá ní gbogbo ìletò, ní gbogbo ìlú tí oníkálukú wa wà, láti jẹ́ kí a jáde fún ètò ààbò, torí pé ó ṣe pàtàkì fún wa. A ò ní ṣòfò ọmọ, a ò ní ṣòfò ẹ̀mí o. Ìwọ̀nba tó kù kí ọdún yìí fi parí, wàhálà àti ìdààmú kò ní jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Mo rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé nínú ìkànnì yìí tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí, láti bá wa pín ètò yìí kí ó kan tonílé, kó kan tàlejò, kó kan ti arìnrìn-àjò lára pé nílùú Ṣakí o,
Ògbómọ̀ṣọ́ o, aago 5 ìrọ̀lẹ́ náà ni àìsùn ọdún bẹ̀rẹ̀ títí di aago 7 alẹ́. Lẹ́yìn aago 7 alẹ́ kí oníkálukú kó wọ ilé rẹ̀ lọ kó lọ sùn. Koiki Media bringing the world closer to your doorstep. Mo fi àkókò yìí mo fi kí ọ̀gá wa dáadáa nítorí pé bí ò bá sí iléeṣẹ́ yìí, ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ wa kí a má lo oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè gbọ́ ohun tó ń lọ ní agbègbè Òkè Ògùn, pàápàá jùlọ nílùú Ṣakí. Gbogbo bó bá ṣe ń lọ náà la máa mú wá fún wa lóòrèkóòrè. Lẹ́nu àkókò tí a wà yìí, gbogbo bó bá ṣe ń lọ títí ìgbà tí ọdún yìí yóò fi kẹnubípo, tí yóò fi kásẹ̀ ńlẹ̀, a ó jẹ́ kí a máa gbọ́ ètò tí ó bá ń lọ ní òrèkóòrè. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè Òkè Ògùn, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, a ó máa fi tó wa létí. A ò ní rí jù báyìí lọ fún irú títí àkókò yìí lórí ìrìnàjò àìsùn ọdún. Ẹ dákun, mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí. Àwa tí a wà ní ìrìn àjò, pàápàá jùlọ àwa tá a wà ní diaspora, ìbá dára kí ẹ bá wa sọ fún gbogbo àwọn tó wà nílé. Ó ṣeéṣe kí ẹlòmíì kó má gbọ́. Ìbá dára kí ẹ bá wa sọ fún gbogbo àwọn tó wà níbàdàn. Ó ṣeéṣe kí wọ́n má tíì gbọ́. Ìbá dára kí ẹ bá wa sọ fún gbogbo àwọn tó wà ní Èkó, Àròmísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ó ṣeéṣe kí wọ́n má tíì gbọ́. Ìbá dára kí ẹ bá wa sọ fún gbogbo àwọn tó wà ní Kwara State àbí Ọ̀ṣun State náà ni. Ó ṣeéṣe kí wọ́n má tíì lóore ọ̀fẹ́ àti gbọ́ wípé ìkéde pàtàkì tó ti ṣẹlẹ̀, tó ti wáyé ní ìlú Ṣakí, wípé aago 5 alẹ́ tí ń ṣe aago 5 ìrọ̀lẹ́ náà ni àìsùn ọdún náà ni yóò bẹ̀rẹ̀ nílùú Ṣakí o. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rìnrìn àjò láti wá sí ilé ọdún nílùú Ṣakí, ó ti mọ̀ pé kóun á ti dé kó tó di ọjọ́ àìsùn ọdún. Ṣùgbọ́n tó bá ń gbéra ní àárọ̀ àbí tó ń gbéra ní ìrọ̀lẹ́ tó sọ pé bóyá alẹ́ náà ni àìsùn, ìgbà tí ó bá fi dalẹ́ òun ó wọlé, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó má ṣe kíni, kó má bá àìsùn ọdún mọ́ wọn. Kò tí ẹ̀ lè bá ní ìgbà tó bá ń wọlé ní aago 8 àbí aago 9, ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó lè bá àìsùn ọdún mọ́? Kò lè bá àìsùn ọdún mọ́. Ó fi hàn pé ẹni tó bá fẹ́ wá sílé, ó ti mọ̀ pé kóun tètè ṣe kíni, kó tètè gbìyànjú láti ṣe kíni, láti tẹ ọkọ̀ létí. Àti pé pàápàá jùlọ nírú àkókò tí a tún wà yìí, ǹbá tún rọ̀ wá pé kí oníkálukú wa kí a sì wà ní ìletò wa níbi tí Ọlọ́run fi wa pamọ́ sí, kí a ṣe ọdún wa níbẹ̀, kí a gbàdúrà sí Ọlọ́run, ká bẹ Elédùmarè kí Ọlọ́run kó yọ́nú sí wa, kó sì bá wa kó gbogbo àwọn ẹranko èṣù wọ̀nyí, kó bá wa palẹ̀ wọn mọ́ nílẹ̀. Kò jẹ́ nǹkan tí a mú wá fún wa ní àṣálẹ́ yìí ní yàjó wípé àìsùn ọdún nílùú Ṣakí lọ́wọ́lọ́wọ́, pàápàá jùlọ Ògbómọ̀ṣọ́, torí lápàtà a ti gbọ́ ìrìn àjò àìsùn yìí. A gbọ́ pé láti Ògbómọ̀ṣọ́ náà ni lẹ́tà àti wá sí ìlú Ṣakí lórí ètò ààbò náà ni, fún kí ààbò kó lè ṣe kíni, kó lè yanrantí, torí pé ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ìlú Ṣakí lọ́wọ́lọ́wọ́ yìí ní ẹnu àwọn Fúlàní ajínigbé, ó sì ń kùn yànmùyànmù wípé àwọn fẹ́ ṣe àkọlù sí ìlú Ṣakí, pàápàá jùlọ gbogbo ilé ìjọsìn tó wà ní ìlú Ṣakí. Ẹ sì mọ́ gbàgbé pé láìpẹ́ bí ọjọ́ 3 sẹ́yìn náà la ṣe ìpolongo kan nípa arákùnrin kan tí ó jẹ́ ọ̀gá àwọn
ajínigbé tí a mọ̀ sí bandit yìí tí wọ́n lọ wọ ìlú Ṣakí wá tó ń lo mọ́tò bíláàkì, mọ́tò dúdú, ṣùgbọ́n tí mọ́tò yìí tí wọ́n sọ orúkọ tí mọ́tò náà jẹ́. Tó ó ṣeé ṣe kó jẹ́ pé láti ipasẹ̀ arákùnrin tí ó wọ̀lú Ṣakí tó tún jáde padà yìí, òun náà ni ìkọlù yìí ló ti fẹ́ wáyé. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí tó fi ń wáyé pé ìlú Ṣakí àwọn Fúlàní ajínigbé, àwọn báńdíìtì yìí wọ́n fẹ́ ṣe ìkọlù sílùú Ṣakí, pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́ nínú ọdún Kérésìmesì. Ìdí pàtàkì tó fà á tó fi di pé wọ́n fi ní kí oníkálukú kí wọ́n ṣe àìsùn wọn, ìjọsìn wọn, wọ́n fẹ́ sin Ọlọ́run, wọ́n fẹ́ yin Ọlọ́run, wọ́n fẹ́ gbórúkọ Ọlọ́run ga, kí wọ́n ṣe ní ìbẹ̀rẹ̀ aago 5 wọ́n sì parí ní aago 7 alẹ́. Lẹ́yìn aago 7 kí oníkálukú kó wọ ilé rẹ̀ lọ, kó lọ sùn sínú ilé rẹ̀, kí Ọlọ́run kó wà pẹ̀lú ààbò Ọlọ́run á dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa. A ò ní rí jù báyìí lọ láti iléeṣẹ́ Koiki Media, bringing the hope closer to your doorstep. Ẹ ṣé púpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ètò yìí láti lè bá wa gbọ́ àti láti lè bá wa pín. Mo gbà ládùúrà pé ọwọ́ tí a fi ń pín ètò yìí, ọwọ́ náà ò ní rọ láṣẹ Èdùmàrè. Níbi tí a ti ń mú owó tí a fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè máa gbọ́ wa lóòrèkóòrè, mo gbà ládùúrà pé àpò náà kò ní ṣòfò láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀. Iléeṣẹ́ Koiki Media, bringing the hope closer to your doorstep. Ó ń kí yín pé ó dìgbà.